Thanks for checking out SYMFONI on YouTube. Please be sure to subscribe and like our videos for updates. Abdulaziz Ọláwuyì Adéoyè JP aṣèlébà ti ìlú Ìjọba. Kábíyèsí ìṣẹ̀lẹ̀ ó bá wa ní òjijì àdúgbò láti Ìbàdàn ṣẹ́kọ̀ọ́lé báwo ni ẹ̀yìn ṣe rí lára yín. Ó bá a lójijì ṣùgbọ́n tó kò sí kàtà lè ṣe sí ó bá a lójijì. A múra fún ogun nítorí pé ẹni tó wá bá a jagun ó ti gbé bí fún bí 40 ọdún so ó fi ìwà bí àwọn ni ó jẹ ó ń bí bí síbẹ̀síbẹ̀ kò tẹ́ lọ́rùn gbà tí gbígbé bí rẹ̀ bí kò tẹ́ wa lọ́rùn òun náà ṣe lé kó ń bí wípé gbogbo àwọn Fúlàní wọ́n pààyàn wọ́n gbọ́kadà wọ́n jí mọ́tò gbé àṣírí ṣíṣí wà alápọ̀n wọn. Tí ìjàmbá dẹ̀ ṣẹlẹ̀ ní àárín oko pẹ̀lú àwọn àgbẹ̀ wọn a máa ti pa ni. A lè sọ pé kó lọ pẹjọ́ ẹjọ́ wo dàjọ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ṣe. Kò sí owó tí àgbẹ̀ bẹ́ẹ̀ fi tọ́jú oko bí atọ́jú ẹ̀ wọ́n dàgbà wọ́n á jẹ́ ẹjọ́ méjì lọ́wọ́ ṣáàjì sí kóòtù wọ́n fún wa ní wàhálà pọ̀jù so kò sí ohun tí àgbẹ̀ lè máa fi tọ́jú ara lórí pé oríṣiríṣi tí ìjọba ń lò bí oògùn. Ṣùgbọ́n lọ́wọ́ yìí nìsín àfẹ́ bòrò mọ́ àṣẹfẹ́ Fúlàní mọ́ nílùú gẹ̀gẹ́n àfẹ́ mọ́ kí wọ́n máa lọ. Ní àná ohun tó ṣẹlẹ̀ ní àná ò yí pé ìgbà tí ìjà wa ṣẹlẹ̀ àti àwọn ọmọ àti Sẹ́ríkì Sọ́líù tó ṣẹlẹ̀ ó ti sọ ó ló wọ́n wàá gbẹ̀sẹ̀ wọ́n ṣe tòun di òun lọ́wọ́ á ṣe tiẹ̀ di lánàá a sì rí i pé àpẹẹrẹ àwọn tó kó wá òun lọ́wọ́ á ṣe é di òun lọ́wọ́ á ṣe é di. Ìgbà wo lẹ́yìn gbúròó ohun tó ṣẹlẹ̀ àti pé kí làwọn jàmbá tí wọ́n ṣe kí wọ́n tó lọ. Jàmbá tí wọ́n ṣe kí wọ́n tó lọ wọ́n bà nǹkan jẹ́ tó pọ̀ jù wọ́n pa èèyàn ọ̀fíìlì bíi 20 ni wọ́n pa nílùú gẹ̀gẹ́ wa yìí wọ́n sì mú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ohun tí wọ́n san ọkọjá 100 nílùú yìí wọ́n sì múlé epo wọ́n sun máṣíìnì wọ́n bàjẹ́ ọkọ̀ wọ́n bàjẹ́ ààfin wọ́n bàjẹ́ gbogbo ẹ̀ tẹ́ èyàn bá débẹ̀ nísìn èyàn ó rí wípé kò sínú pé bóyá sọdàn ni wọ́n sọ mọ́tò wọ́n sọ lé wọ́n sọ gbogbo rẹ̀ mọ́tò míì tó ń bẹ nísìn tí ń rú tí ní ò tí ì kú ń bẹ̀ tẹ́ èyàn bá débẹ̀ nísìn ẹ rí. Ṣé olùkọ́ni ti wáyé rí nílùú ìjọ? Sá irú rẹ̀ ọ̀ wáyé rí. Gẹ́gẹ́ bí èèyàn ìjọba ìṣẹ́gbà tí ìrò tuntun fa àṣẹlẹ̀ mọ́. Ẹ̀hún tá a lè sọ ojú yìí pé lẹ́yìn kí kálukọ́ wà ní orí ọwọ́ rẹ̀ ni òfin lè ṣẹlẹ̀ mọ́ kí kálukọ́ wà ní orí ọwọ́ rẹ̀. Sá kí ìjọba rìn wá lọ́wọ́ tíjọba bá lè rìn wá lọ́wọ́ tọ́lọ̀tán bá wà lọ́tàn tó ló sì wà lọ́sìn tí ò sí pé òun kálukú ń gbọ́ra wọn òun kálukú máa lọ́lọ́rọ̀ rẹ̀ kí Fúlàní kó lọ́ọ́ jókòó ẹ̀ síbi tó bá wà káwa Yorùbá ká jókòó ara wa síbi tá a wà iná ẹ̀ ni kò fi ní sí irú ẹ̀ mọ́ torí tí wọ́n bá tọ́ wá báyìí wàhálà ni ọ̀tọ̀ máa pọ̀ sí àṣẹfẹ́ mọ́ Ọláoyè Wahid.